Legioni, Legioni, oh, Legioni, Legioni, oh, Legioni, Legioni. Hello, Legioni. Àbí kí ló bọ̀ ẹ́ sí yẹ? Ṣé bẹ́ẹ̀ ló ń bọ̀rọ̀ wà? Ojú sí mi. Jẹ́ àfojú ibú. Ká gbọ́ mi ìdàká náà. Ká tó bára wa yẹ̀ wò. Èmi ẹ̀kúta kì í gbé ẹ̀ níjà. Àbí bẹ́ẹ̀ kọ́ ọmọlókun ọ̀la. Nkò yẹ ẹ̀sọ́ arókúta tó máa fún ogun bí ẹ̀kẹ́rẹ́. Ọ̀bẹ́ òun jẹ̀bẹ̀kẹ́ ló ẹ̀ bọ́lẹ̀. Ayé yóò ti dùn gbàrà bí odò dẹ. Adọ́ni ní alẹ́ nínú gbàgbọ́ ọ̀rọ̀ fún bẹ́ẹ̀ wọn jọ̀gbọ́n. Agbóhùn mi sáà kó ìkòjọ́ sọ ma fún òjò jágbó ètì. Kójú sí mi. Ojú lọ̀rọ̀ wà. Ọmọdé ìlú ìpìlẹ̀. Àwọn bàbá ńlá kò wọ́n wà rẹ̀ tó bẹ́ẹ̀. Èmi. Láti dojúkọ ìwé kíni burúkú yìí. Èmi ni kò ti ń pa mi. Tí ó pa mi tó tìyẹ̀tìyẹ̀. Èmi gangan ló pè ní àlùmọ́ jù. Tí ó pa mi pátápátá kò gbogbo. Ìwọ. Àwọn bàbá ńlá kò bàbá rẹ̀ tó bẹ́ẹ̀. Láti dojúkọ mi. Bẹ́ẹ̀ ni. Wọ́n láti kọ́ gbọ́ mi. Ibi tí àwọn bàbá ńlá kú bàbá rẹ̀ ò lè kù. Ilé wọn kù lónìí. Dandan ni ọ̀ jàbọ̀ tó sì parẹ́ èmi mò ń bẹ̀rẹ̀. Wọ́n gbọ́. Ọmọ ní ọ̀ká bẹ́ẹ̀ ní ṣekú pátá. Èmi ẹkùn tágìrì gbé ẹni wọ́n ti gbé títí rẹ̀ sójú ọ̀nà. Jíọ́nì alóni níṣẹ́. Òmíràn ni. Omi fúnra ìwà yìí. Gbọ́ mi dáadáa. Bàbá máa rẹ tó pakú mi. Ikú òtún lè kú mọ́. Torí pé ikú lè pa mi. Èmi gẹ́gẹ́ bá pè ní ikú. Bẹ́ẹ̀ni. Mo wí lẹ́ẹ̀kan pé bàbá máa rẹ àwọn igi tí mò ń kù. Ìlọ kù omi lọ jàbọ̀. Ọ̀rọ̀ sì parẹ́. Wá bọ́ ọmọ mi rè náà ní sèkú pé sórí ìtọ́ mú dání. Ìtọ́ fi sèkú para rẹ ni. Ó yá mú síra rẹ lọ́rùn kó para rẹ dànù. Bẹ́ẹ̀ni àṣẹ ni ọ̀ka ẹnu ọ̀ka ní gbé. Àṣẹ ní ẹnu èrè náà ní wà. Bẹ́ẹ̀ni bí àrà sán ti gbó ti dùn ọ́ mú títì. Ó yá mọ para rẹ. Kí wàá ní ṣebí jí nǹkan fi sọ̀rọ̀ báyìí. Kí n tún dì báyìí. Para rẹ. Kí n tún dì báyìí. Ẹni tó máa fún díẹ̀ máa fún. Bẹ́ẹ̀ni èmi ni kú tí ń pa mi ti tìyẹ̀tìyẹ̀ èmi gangan ni Legioni ń padà bọ̀. Arábìnrin. Arábìnrin. Ṣé mi lẹ́ ń pè sà? Bẹ́ẹ̀ ni ìwọ ni. Ẹ káàárọ̀ sà. Lẹ́ o. Súnmọ́ bí. Arábìnrin. Sà? Arábìnrin. Ǹjẹ́ o mọ̀ mí? Ẹ má bínú sà, mi ò rántí ojú yìí sà. O ò rántí ojú mi mọ́? Ẹ má bínú, bó ó ti pẹ́ tí mo ti rí yín, mi ò rántí. Ó mà ṣe. Bí kì í bá ṣe ti àánú Ọlọ́run. Bí kì í bá ṣe àti àánú Ọlọ́run tó rí gbà. O ò bá ti kú. Látàrí oyún tó ṣẹ́. Arábìnrin. Sà? Arábìnrin. Sà? Ìbá dára o kó o lọ síwájú Olúwa kó o jẹ́wọ́. Kó o jẹ́wọ́ ní kọ̀kọ̀
kó o sì jẹ́wọ́ ní gbangba. Sórí arákùnrin mi èyí tí í ṣe Pastor Mike ó yà ọ́ lẹ́nu ó mà ṣe òun ti jòkó ayé bẹ́ẹ̀ ni torí láìpẹ́ yóò fi ilẹ̀ ṣe aṣọ ìbora bẹ́ẹ̀ ni ṣòwárí ìwọ tó o bá kọ̀tì láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ níwájú Olúwa ní kọ̀kọ̀ àti ní gbangba. Arábìnrin ìwọ náà máa dòkú lẹ́yìn ọjọ́ 7. bẹ́ẹ̀ ni ìwọ náà máa dòkú lẹ́yìn ọjọ́ 7. tó o bá wá kú sórí àtiwọ́ àti Pastor Mike ẹ jọ pàdé nínú àwọn àpáàdì. tẹ́ bá wá pàdé nínú àwọn àpáàdì yóò burú fún yín o, yóò burú fún yín o, yóò burú fún yín gan. Aburú bẹ́ẹ̀ ni aburú fún yín. ọ̀rọ̀ àgbà ni bí ó ṣe lówùúrọ̀ o àṣẹ ò bó bá dalẹ̀ àṣẹ ò àṣẹ kàdí tí kò lè gbọ́ la fi ń sọ ò létí ọmọ rẹ̀ ṣebí kókókókókó làrán fàdí tí ìbá lè dára o kò yà gbọ́. Pastor ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo ń disturb you always. ẹ má bínú pé wàhálà mi ti pọ̀ jù pé every time mo jà ń pè mò ń pè yín. ẹ wo nǹkan mi tún ti ṣẹlẹ̀ o. Pastor ẹ wo ní palace èèyàn kan tún wá mi ò mọ ibi tí kábíyèsí lọ invite ẹnìyẹn wá wọn ní ó jẹ́ ọ̀jẹ̀ wálé àbí kí náà gbórúkọ ẹ̀ mi ò mọ ọkọ tó fi wá ṣe láàfin. ẹ wo ó tún ti kú sáàfin o. Pastor ó ti kú sáàfin o. ṣó ṣàìsàn ni. kò ṣàìsàn mi ò mọ nǹkan tó lóun fẹ́ wá ṣe fún kábíyèsí láàfin. ẹ wo àfin gbóná Pastor mi ò lè pa ọ́ tó yẹ àfin gbóná. jẹ́ wọn kí mo sọ fún yín nígbà yẹn wípé a nílò àdúrà. mo ní ìjì ńlá kan ń bọ̀ ìjọ dáyé lójú pé ẹ gbé àdúrà nígbà yẹn. ẹ wo Pastor mo ṣàlàyé everything fún àbúrò mi o but ẹ mọ̀ pé àbúrò mi náà stubborn but mo ẹ̀pẹ̀ mo assist nínú prayer every time mo ń gbàdúrà fún àbúrò mi. ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti. ẹ mọ̀ pé Ọlọ́run gan sọ pé Kristẹni má ṣe wá sí mi nítorí pé àárín ọ̀tá ni ó wà. mo dẹ̀ ti rí kíní mo dẹ̀ sọ fún yín wípé ká gbàdúrà àmọ́ ẹ fọkàn yín balẹ̀ nínú Olúwa gbogbo ní ṣíṣe. òun náà ló yẹ kí wọ́n sọ fún yín. ó dà ipò ti tó àsìkò báyìí láti wá sáàfin kábíyèsí nílò deliverance. àmọ́ ẹ máa fi ṣàdúrà èmi náà gbàdúrà ń pa ẹ bó bá ṣe máa jẹ́ kẹ́ mọ̀ máa pè yín. ẹ wo ẹ jọ̀ọ́ mi deliverance yẹn gan mu bí kò máa ṣiṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ má yẹ kó pẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. there is no cause for alarm ẹ fọkàn yín balẹ̀ tó bá ṣe máa jẹ́ máa pè yín. ẹ má yẹ kó pẹ́ ẹ jọ̀ọ́. èmi náà ni mo sọ fún yín pé máa wá ẹ fọkàn yín balẹ̀ ẹ ṣáà máa fi sínú àdúrà máa pè yín bàbá ṣe máa ṣe ẹ sọ fún wọn kí máa wá sáàfin. ẹ jẹ́ ẹ jọ̀ọ́ ẹ wo èmi náà tún máa pè yín ṣe gbọ́. ẹ fọkàn yín balẹ̀ Pastor ẹ jọ̀ọ́ máa wá sí ẹ má yẹ kó pẹ́ ẹ jọ̀ọ́. àtọ. bàbá mi àtọlọ́run mi nítorí pé wọ́n máa sọ kiri pé ikú Pastor Mike látọwọ́ mi ni ìdí nìyí tí mo kọ́kọ́ wá síwájú yìí Ọlọ́run yanu ọba aláàánú ẹ wá ṣàánú fún mi ẹni tá a bá lè tọ́ fún dáìjì ẹ̀ṣẹ̀ ẹnu òtàdíjọ́ ti kọjá lọ a sì máa di ẹ̀dá tuntun nítorí dé yìí Ọlọ́run bẹ̀rẹ̀ sọ mí di ẹ̀dá tuntun ẹ̀jẹ̀ ọmọ rẹ lórí ìdí kámẹ́rà ilẹ̀ wa mi pa ẹ̀jẹ̀ mi rẹ̀. bàbá mi àtọlọ́run mi ẹ̀dá ìjì wá ṣàánú fún mi Olúwa Ọlọ́run Olúwa ẹ̀dá ìjì mi ayérayé ẹ̀dá ìjì mi ẹ wá tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ mi jì mí ẹ̀jẹ̀ tó wẹ̀ ẹ̀dá sílẹ̀ lórí ìdí kámẹ́rà ilẹ̀ wa mi wọ ẹ̀jẹ̀ mi nù ẹ̀jẹ̀ tó wẹ̀ ẹ̀dá sílẹ̀ lórí ìdí kámẹ́rà ilẹ̀ wa mi pa ẹ̀jẹ̀ mi rẹ̀ bàbá mi àtọlọ́run mi ṣàánú fún mi Ọlọ́run ayérayé ṣàánú fún mi Ọlọ́run ìjìnlẹ̀ fẹ́ ṣàánú fún mi Ọlọ́run mi ò olùkọ́ ti wẹ̀ wípé ikú Pastor Mike látọwọ́ mi ni ìdí ní ìdí gbogbo wá sọ́dọ̀ yọ Ọlọ́run Olódùmarè. ọmọ mi
ẹjọ́ láti bọ́ mi ò mọ̀ yín o. mo ń gbọ́ ìgbé rẹ̀ mo gbọ́ ohùn rẹ̀ torí àdúrà tó ń gbà ní tiwọn. èmi ni Jésù arúgbó ọjọ́ ẹni tí a kàn máa gbélébé tó kú torí ti. ní ti ọ̀rọ̀ Pastor Mike èyí tí ó ń dára rẹ lẹ́bi kì í ṣèwọ ló pa ọ́ Pastor Mike ló para rẹ̀. ẹ wo Jésù Kristi ẹ jọ̀ọ́ Pastor Mike èmi ni mo bú lọ sáàfin ìgbà tó lè dé àfin inú àfin ló kú sí. gbogbo rẹ̀ ni mo mọ̀ ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ ló pa Mike o ọ̀rọ̀ mi sì sọ wípé ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ni kí ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ tí Mike dá tó kọwọ́ bọ̀ òun ló pa á. Pastor Mike. bẹ́ẹ̀ni tí kò wọ̀n sí ìwọ tí èmi arúgbó ọjọ́ tí mo wọ́n tó pa Mike kò sí agbára mi nínú rẹ̀ mọ́ òun yóò gbọ́ ṣe borí rẹ̀ bí ọ̀rọ̀ náà ṣe rí òun rẹ̀. Hello, Pastor Mike. Ibi tí a ní kí n dúró dè yín sí yẹn mo ti wà ń bẹ̀rẹ̀. Okay, sir. Pastor Mike. I'm fine. Hope you are fine. I'm fine. I'm so sorry. No problem. See, Sister Tobiola, I like you. Thank you, See, sir. I don't know if you understand what I'm trying to say by the word I like you. What I mean is this. I want us to be very close. I want us to be very, very cordial. I want to spend all my free time with you. Because you are somebody that loves this work. Then we can move together. We can do this work together. Pastor. Yes. I don't understand. See, I will make you understand. I like the kind of person. Mvie, I want you to be close to me. I want to be close to my chest like this. I want to be somebody I spend all my free time with. You know, I like it. When I say I like you, you will see that we have many choir in the church. We have many members in the church. But many of them, I look at you, I spend time with you. I want to call you to come and do things. Not because of anything, because I like you. And if you give me a chance to be very close to your heart, I can boldly promise you will be very, very happy. I will take good care of you. Even we can move this work forward if we can come together. Pastor. Yes. What about your wife? What about mommy? Mommy has her own work. Then you have your own work. See, I'm saying it because I have thought about that. Mommy will do her own work. When you do your own work, I like you. See, you only have to give me a chance. See, I'm saying this. You know it's not easy for a pastor to come down and say this, but I can't control it. I love you. I have this special feeling for you. See, it's from the heart. I can't even take it away. Please come close. Let us rub anointing. It is when we rub anointing that we grow together. Pastor. Yes. Do you realize I'm married? I know you are married. Are you just telling me? Ọkọ yín tí ó ń ṣe ìṣekúṣe kiri mọtí kiri kan gbé wálé ṣe kíní. That is not a husband. You need me. You need me in your life. It is when you move close to me that everything will be fine. Forget your call. I have wife too. Mommy one lay now. Maybe you know. I just love you. Eh? Yes, I love you. Move close to the pastor. Let us share the love. And let us rub anointing and we can grow together. Hey. Yes. Pastor. Yes. Pastor. Yes. Pastor Mike. Yes. Lẹ́nu yín. Sister Tobiola, ayé ń ṣerú ẹ̀. Nobody should hear this. Wọ́n gbọ́dọ̀ gbọ́ lẹ́nu yín. Kì í ṣe new thing, ayé ń ṣerú ẹ̀. Let's just move close and we can be. That's why I said we should come to a place like this and talk. Just give it a good thought and let's come together and be fine. I don't expect this from you. Of all people, my pastor on the altar. It is. See, let me tell you. That is what we preach. Pastor too, they are human.
we feel. I even find it hard to sleep. Me kí n lè sùn dáadáa mọ́. Even oru máa jí ọmọ ayé ni my sister to your life náà wà. I just hate the fact that that man can be maltreating you. The love is just special. See, ẹ kò fún mi chance. Mo nífẹ̀ẹ́ yín ni o. Before you know it, you will say everything will be fine. We will grow together. Let me rub you with this anointing and let's move together. Yes. That is it. Yes. Pastor. Yes. That is it. No two ways about it. Just give me a chance. You should know it takes courage for me to say this thing. It's not easy for a pastor to come out and say, okay, oh, Satirola, I have feelings for you. It's not easy. It takes courage. Courage. It takes the feeling, the special love. In the book of God, in the Bible says we must love our neighbor more than we love ourselves. The love I have for you now is even more than I love myself or my wife. Yes. Okay, I will think about it. Think about it. So when should I be expecting the response? I will call you now. I'll call you. Please make it fast. You know I told you I find it hard to sleep these days. Me let's sumo. Pastor, I will call you. I have to go now. All right. I will be expecting your call. Yes, I love you. The love is genuine. I love you. Let's rub anointing. Yes, I'll be expecting your call. Yes. What are you doing here? This is my house. I've been calling your phone. I know this is your house. I've been calling your phone. You are not supposed to come here. This is my house. Okay. What if mommy is around? What if the kids will hear what you are saying? We have a usual place. We should have met there. I've been calling you. You're not picking up. So what do you want me to do? I have to come here. Why do you have to come here? You can't talk to me anytime I will say pick. Okay, listen. What do you want? Why are you even here? I've told you over the phone now that I'm pregnant. So that one, I've told you what we are going to do. Let us abort it. See, let's abort it and we'll continue our love life. I cannot do abortion. We don't do abortion in my family. Me only try it. There's always a first time. Okay. You are my choir mistress. I am the pastor. How do you want people to hear it? That my choir mistress is pregnant for the pastor. It's not wrong. See, this thing. Let us do what we want to do and let us continue our love life. What if I die in the process? You cannot die. I am a pastor. I'm saying it to you. You will not die. Hallelujah. You will live. Trust me. See, we are going to look for a specialist that will take over the case and you'll be fine. Come and be going. Time is going. You can come anytime. And even the kids are home. They are not sleeping. I want her to meet me here. Why? Because of what has happened. I have now become your wife. What are you hiding again? Wait. What do you want people to say? Remember you are married. I know. Okay. Where do you want to keep your husband, your kids? How come? And I have a wife too. What will people say in the church? You are my choir mistress. I'm your pastor. This is just we're supposed to enjoy ourselves and we are fine. See, come and be going. We are going to settle this thing. I will call you. We'll meet. I will send some money. You can do this thing. Then we'll meet. Then we can continue our love journey. Come and be going. Pastor. Yes. I'm telling you, I cannot do abortion. Come and be going first. We'll meet at the usual place. I will call you. I will send some money to you. You can do this thing. We are over this thing. We'll continue our love life again. I will go, but I'm not doing abortion. Just know that. Just calm down. We'll do it. Come and go. You can come anytime. Come and be going now. I'll go, but I'm not doing abortion. I've told you. Send some money. We'll come and be going. I'm not doing abortion. Yes, come and be going. ẹni agbójú òkúnlé kò jẹ́ ní àgbà. Jésù Pastor Mike èèyàn tí mo gbẹ́kẹ̀lé tí mo believe pé lẹ́yìn Ọlọ́run Pastor Mike ló tún kù ṣé pé òun ló dórúkọ tó ìwò tó para ìdànù. ilé rẹ̀ tí mo sọ nínú ọ̀rọ̀ mi pé máa wo Kristi ní olùpilẹ̀ Sátánì nítorí náà fẹ́ sọ fún ìwọ náà kó súnmọ́ mi sá fún ẹ̀jẹ̀ ohun tó mú Pastor Mike lọ ṣe láàfin láti lọ dojú kọ lójú ìwọ lè ṣe èmi ti fún un ní agbára bí ìwọ náà bá lè mọ̀ mi tó gbà mí sínú rẹ̀
ìwé Máàkù orí 14 ẹsẹ̀ 17 ó ní àmì wọ̀nyí ni ó máa bá àwọn tí ó gbàgbọ́ lọ kì í ṣe wòlíì o kì í ṣe àlùfáà o kì í ṣe ọmọdé kì í ṣe àgbà àwọn tí ó bá gbà mí gbà àmì wọ̀nyí ó máa bá wọn lọ wọ́n gbé ejò lọ́wọ́ wọ́n ní ẹ̀mí èṣù jáde wọ́n mú tó ní orókò ní lágbára lórí wọn ìwọ náà tí o bá lè gbà mí gbọ́ tó súnmọ́ mi dáadáa wọ́n lè lé ẹ̀mí èṣù jáde ìwọ náà lè bá èṣù jà ó jẹun tó ní orókò nípa wọn lára ìwé Lúùkù orí 10 ẹsẹ̀ 19 ó sọ wípé ó fún wọn ní agbára ó fún wọn lágbára lórí àwọn ẹ̀mí èṣù èmi náà lè fún wọn ní agbára láti lé ẹ̀mí èṣù láti dojúkọ ẹ̀ Lígíọ́nì wọn á ràn sí àbúrò rẹ̀ bí òun náà bá lè súnmọ́ mi dáadáa ogun yìí bàbá borí ìlú rẹ̀ torí bí àìlè súnmọ́ mi ní èṣù ṣe ń dún màrúmọ̀ tó bá lè súnmọ́ mi èmi náà yóò fún ní agbára lórí gbogbo ẹ̀mí èṣù ìjọba rẹ̀ ní àkókò rẹ̀ yóò sì jẹ́ ìjọba àlàáfíà má gbàgbé o lọ sọ fún ìwọ náà kò súnmọ́ mi ó sì yọ ọ̀dà agbára náà fún àlàáfíà. ókè àbúrò mo ti gbọ́ ó ti fẹ́ràn owó jù èmi ló fi jọ ó wà lára ẹ̀ máa wọ̀ ọ́ ṣe bí owó àdá ọ̀tún yẹn ni má wọ̀rí fún mi níbi 30 minutes máa send ẹ̀sẹ̀ má wọ̀rí ṣé mo promise ẹ tí mi múṣẹ́ rí ni mo ti gbọ́ òkè wo mo lálejò máa pè é padà má wọ̀rí wàá kọ́ rí alátìgẹ́ kí tó pè àbúrò mi later okay mo ń pè lówó my friend Good afternoon. how are you now? I'm fine. Sister Tori Ọlá your face is shine. Ọlọ́run ló ń ṣe jàre. Báwo ni now? Ó fine. Jẹ́ ká wọlé náà. Ẹ wò kò nídìí ẹ ká gbó báyìí. Kí ló dé now? No, mi ò ní gbà ṣẹ́jú ní àtúrọ̀ just little minutes. Jẹ́ ká wọlé kí n ta tí ìyẹn rẹ̀ bó wá kí mi ní. Ẹ má worry next time máa padà wá fún entertainment kan jẹ́ ká jọ sọ nǹkan tá a fẹ́ sọ níbi kò ní ìka wọlé. Bákan ló fẹ́ rí mi ìwádẹ́ entertainment. Ọ̀rẹ́ mi máa calm down. Calm down. Mo ti gbọ́ o. Èwo la rí gbọ́ o. Kò lè náà ọ̀rọ̀ yẹn ò lé o bọ̀. Tó dà bí mo ṣe fẹ́ sọ yẹn gbogbo ní iṣu. Àwọn Yorùbá wọn ní ọ̀rọ̀ tóbi ká fi ọ̀bẹ bò. A máa fẹ́ ló sọ ni nà. Kí ló ṣẹlẹ̀? Bá ọ̀rẹ́ ẹni mi nà bá mi sọ̀rọ̀ kí ló máa háìdì kan fún mi kí ló ṣẹlẹ̀? Ìdí tí mo fi wá náà nìyẹn torí I don't think there's anybody I can talk to except you and I know you understand me better so that's why I'm here. Ìyẹn wà somehow kò ṣeé sọ ní síta gan-an. Ọ̀rọ̀ ṣe é sọ síta? Ṣé ó ní ọ̀rọ̀ kan tó ṣe sọ síta ṣá? Kò sí ọ̀rọ̀ tó ṣe sọ síta àbí tí ìwọ wàá fẹ́ sọ nìkan. Okay, I know I can count on you. Me and Pastor, we have some relationship. Pastor relationship. Ṣé èèyàn tó ń date àbí I don't understand. Okay, èmi àti Pastor, a jọ ń date ara wa ni. Which pastor? Pastor Mike. No. Má bá mi ṣeré náà. Ṣé òun wáyé mi ni? Which pastor? Pastor Mike, ọ̀rẹ́ mi ni. Our pastor? I mean our own pastor, our reverend. Mo mọ̀ pé òun bá mi ṣeré. Bá mi sọ̀rọ̀ jọ. Mi ò joke now, I'm not joking. I'm serious. That's why Jesus Christ. Tori Ọlá. Tori. Irú bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀. Àbó ń ṣẹlẹ̀ ni. Mo tiẹ̀ lóyún fún ọmọ wa, mo dẹ̀ ṣe oyún yẹn ní padà ṣe ni. I'm not joking, I'm serious. Jésù Kristi ti Násárẹ́tì. Ọlọ́run ayérayé o. Tori Ọlá. Olóyún fún pásítọ̀. Ó tún ṣẹ́wọ̀n oyún fún wọn. Lẹ́yìn ọmọ 3. Tó dẹ̀ lọ́kọ́ lé. Àbúdẹ̀ ń pè wọ́n ní kwaya mísírẹ́tì wa. Sálẹ̀ nìyẹn Ọlọ́run o. Níwọ̀n sí gbogbo àwa ìjọ ń fi ẹ̀bùn ẹ̀ ń tọrọ. Ní ẹ̀bùn tí Ọlọ́run fún ẹ tó bá ń kọrin báyìí. Tó bá ń yan ọ̀rọ̀ báyìí. Èmi gan bí tí mo wà mọ́ mi. Tori Ọlá kò sí ènìyàn Ọlọ́run mọ́.
àti pásítọ̀ tó bá máa ṣe deliverance fáwọn èèyàn kódà wọn ò fẹ́ kí n lo yẹ́rìngì mọ́ tó yẹ pé ọkọ mi ò gbà pé ẹ wà wá dàbí ọkùnrin ìran kìnìún kan ó ti fẹ́ sọ mí díẹ̀ sí ọ̀pá lódò sí mọ̀ pé kòkòrò gbé nǹkan mi ṣáláwúyẹ́ ni pásítọ̀ wa àti torí ọlá kọyà mistress kò tó nígbàgbọ́ mú olùgbàlagbà mi o torí ọlá níwọ̀n táwọn youth tó fi ń proud sẹ́yìn pé pásítọ̀ wa ṣé èṣù ni. bó lè ṣú wa ìbọn ilé èṣù wa ìbọn ilé ẹ̀ wa sunday fún mi tó ti wá tó ti gbéṣẹ́ fún ẹ tó gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ torí ọlá nǹkan dé sínú ìjọ o our choir mistress olóyún fún pásítọ̀ wa ó tún ṣe. ẹ má pariwo náà ẹ má pariwo. ilé ètò ju ariwo lọ ẹ má pariwo. ó yẹ kí n lọ sórí tẹlifíṣàn ní kí n lọ gbé hello torí ọlá ó lè ṣe gbogbo kí máa ó mọ̀ pé pásítọ̀ ó mà ti kú àbọ̀ ti gbàgbé. wọ́n tó kú ní gbogbo ẹ̀ ṣẹlẹ̀ that's why tí mo wá sọ fún yín I need to free myself. It's like something is bottled up in me and I cannot. ṣé pásítọ̀ wá tọ ọ̀rẹ́ nígbẹ̀rẹ̀ kó tó kú báyìí tá máa ṣe deliverance tá máa gbàdúrà yọ kí ló wá sọ fún mi fún ìgbà tí ẹ ń ṣe ogbè o àwọn mi kí ló sọ fún mi fún. ọ̀rẹ́ mi calm down the mistake is gone. I know I can count on you that's why. alo nígbàgbọ́ o. Where will I go now if you now pursue me where will I run to. torí ọlá wọ́n èmi kọ́ ni the right person tó yẹ kó wá bá ọ èmi kọ́ rárá ṣé o rú yẹn tó àkọlọ bá ṣé o mọ̀ wo wàá kọ́ lọ bá ìyàwó pásítọ̀ wàá lọ bá ìyàwó pásítọ̀ bẹ́ẹ̀ ni kí ni wo bẹ́ẹ̀ ni wàá ní mọ́mì kásán mà kúrọ̀lẹ́ mà kálẹ́ mà pẹ́pẹ́sẹ́ o èmi àti pásítọ̀ à ń jáde o à ń lọ hòtẹ́ẹ̀lì à ń lọ yàrá mi à ń ṣe gbogbo ẹ̀ mo lóyún mo tún ṣe fún ọkọ tó kú ṣùgbọ́n èmi náà bẹ̀rù wá ń bà mí ìfẹ́ kú o mọ́mí ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí tó bá ti wá dáríjì ẹ tí wọ́n fi ìgbájú lé ẹ síta jẹ́rìí mọ́mí ènìyàn ọlọ́run ni wọ́n á dáríjì ẹ lọ́wọ́ kan wà á tún lọ bá àwọn elder in the church bẹ́ẹ̀ ni gbogbo àtàwọn àwọn tó máa ń kọrin tí wọ́n máa wà move ní àwọn àti lọ́pàá ẹjọ́ gbogbo ẹ̀yin ìjọ ọlọ́run alààyè èmi choir mistress torí ọlá èmi àti pásítọ̀ à ń ṣe báyìí o mo lóyún fún wọn mo tún ṣe ẹjọ́ ẹ dáríjì mí tọ́jú ní sùúrù tọ́jú wá sì yẹn tó wá ṣe wàá tọ́ bàbá wa ti bẹ̀ lé ọlọ́run lọ bàbá wa ti bẹ̀ lé ọlọ́run dáríjì mí o mo ti ṣẹ́yún mo ti ṣẹ̀ olúwa dáríjì mí wàá tún ṣe yẹn ipa mẹ́ta nìyẹn ṣùgbọ́n àkọ́kọ́ ìyàwó pásítọ̀ ìkejì àwọn ẹ̀dà ìkẹta wàá ṣe wàá bá ọlọ́run tó ṣẹ̀dá ẹ̀ ọlọ́run dáríjì ẹ̀. èmi ní kí n lọ sọ́dọ̀ ìyàwó pásítọ̀ ṣó fẹ́ kán pa mí ni. kò sí àbùjá kan lọ́rùn ọ̀pẹ o nǹkan tó lè ṣe nìyẹn torí ọlá. torí ìyàwó ilé ká ti àwàdà sí nǹkan tó lè ṣe nìyẹn tó wá lọ bá ọlọ́run nìkan áàfù ló ṣe dìmédìmé ìyàwó pásítọ̀ yẹn tó mọ ìyàwó ẹ̀ wọ́n ìránṣẹ́ ọlọ́run máa láyà o àyà ẹ̀ máa kí o. Okay. Hope you follow me to pastor's wife's place. Because she will kill me if I go there. How will I say this? Ọ̀rẹ́ mi now, you are my friend. Ṣé pásítọ̀ yọ ń jì wá ni? Please now. Ìwọ tó o dáṣẹ́ náà lọ á dá lọ. This is done, please. Wọ́n mú máa. Ọ̀rẹ́ mi don't do this. Mo fẹ́ ìgbà àbúrò mi là ń sọ̀rọ̀ kó tó délẹ̀ kan. Ọmọ yẹn dẹ̀ ni ó nídìí kíní yẹn mo fẹ́ sẹ́ẹ̀dì owó kan sí ó fẹ́ fi ṣe nǹkan ní sùjọ́ má jẹ́ kí fi ti eléyìí tú àfẹ́ ti tibì kan ọmọ ọlọ́run ọmọjọ́ pápá àní bàbá àti ìyá mọ́ èmi ọlọ́run lò láti kó lọ sùjọ́ má bínú. So you wan follow me to pastor wife. lọ sọ́dọ̀ wọn ọ̀dọ̀ tèmi ò kì í ṣe the right place tó yẹ kó wá ọ̀dọ̀ ìyàwó pásítọ̀ after ọ̀dọ̀ àwọn ẹ̀dà àwọn ìjọ torí kòkòrò gbé nǹkan mi sára wúyẹ́. ọ̀rẹ́ mi stop. mo fẹ́ ṣe kan sábúrò mi ó jẹ́ kí n ṣe ẹ̀dọ́ náà bí pẹ̀lẹ́. Maybe I shouldn't have even come. See what I'm doing. If you are doing this, what will somebody outside do when they hear? Mo nǹkan tó lè ṣe nìyẹn, understand? The right place tó yẹ kó lọ nìyẹn, lọ bá yàwó pastor after kó lọ. Kí pé kó sọ fún wọn nìkan o, wọn dáríjì ẹ ni o, kó o ṣàlàyé fún wọn, wọn dẹ̀ dáríjì ẹ. After ìdáríjì, wàá tún wá lọ sọ́dọ̀ àwọn ẹ̀dà nínú ìjọ. Pẹ̀lẹ́ torí. Don't call my name.
torí ọmọ tó ṣan kábíyèsí ẹ̀dùnmọ̀ ilé ayé má ti wá bàjẹ́ o torí ọlá choir mistress àti pásítọ̀ wa the OGO ta lè nìyàn ọlọ́run o ẹ sọ fún mi àwa tá à ń pera wa lẹ́lẹ́ṣẹ̀ àmọ́ pàwọ́ gan la ó lè jù wọ́n lọ it is well wọ́n àbúrò jẹ́ kí n sẹ́yìn lówó sí ẹ wọ́n ti máa retí àláàtì ó ga ò ilé ayé mà ti wá bàjẹ́ o. Madam, come give me one bottle. Come on. Demola, jẹ́ kó fún ẹ lẹ́yọ̀ kan sí i, jẹ́ kó fún ẹ ní ìgò náà. Wo já mi ò ní di ìgò kan mọ́ bí bẹ́ẹ̀ tí o tó fọ́ọ̀sì mi mu ilé ìgbọ̀n mi ò fẹ́ mu anything ọ̀dọ́ honestly mi ò fẹ́ mu anything kí ló ṣẹlẹ̀ ọ̀bọ̀ ṣé kò ní ìdúró máa wo tó mọ̀ kó tó ṣẹlẹ̀ náà can you imagine na can you imagine kí ló lẹ́yìn ẹ̀ kó lọ sí ní ẹ̀bà máa sí mi. Ṣé kì í ṣe ní ọ̀rọ̀ ìyàwó ẹ̀ yẹn? òun náà ni orí ta ni. Èmi ti sọ fún ẹ, sórí èmi ti sọ fún ẹ, àwọn tí ò bá ti máa wọ yẹrin tí ò ti ní ṣe tó ń ṣe ó ti yé ẹ báyẹn, àwọn yẹn òun ṣọmọ o, ó ti yé àwọn kan ló yá wèrè. Túnjí can you imagine tó mọ̀ pé ó sàmọ̀ṣẹ́ tí mo ṣe. Mo mọ̀ṣẹ́ lòun. Torí gbogbo wa ti máa ń sáàbù gbà ẹ́ jẹ́jọ́ náà pé torí ọlá gbọ́dọ̀ lọ bá sínú pásítọ̀ wa. Ṣé pásítọ̀ lọ yín? Pásítọ̀ yín. Kí ni ìwọ wá ṣe lórí ẹ̀? Lójú kí mo abẹ́ ṣe mo ti lé jàǹdà mo kí mo Now you are talking. Èmi ti sọ fún ẹ pé gbogbo àwọn ọmọ tó ń wo yẹn, àwọn ọmọ tó ń gbé tó kì í wo yẹn rìn, tó kì í ṣe ọmọ Jésù yẹn, ọmọ wọn bad gan, ó ti yé ẹ báyẹn. Tó dé di pé torí ọlá tó lórí fún sínú pásítọ̀ wa. Senior pastor yín. Ooo in fact orí mi gan dàrú mo mọ̀ pé mo tún wò pé ìgbà yẹn mo gbé tí n bá fẹ́ àwọn ọmọ mi Jésù rẹ̀ so kò ní fún mi ní màá lè control ẹ̀ àní máa yọ̀gbọ̀ sí wa nínú ilé àbẹ̀kọ̀ but ó wá jà lóde pé àwọn ọmọ bí Jésù wa tó wá fẹ́ gbogbo ló tó wá ẹjẹ́ tó torí lórí ọ̀rọ̀ ọmọ yẹn many people bẹ̀ mí lórí torí ọlá but mo ní nǹkan ṣe pẹ̀lú ẹni kó sá máa lọ because mi ò ní nǹkan ṣe pẹ̀lú ẹni. Now you are talking, ó yẹ sọ tọ̀dọ̀ tèmi nìyẹn, ó wẹ pọ̀ mọ́ gbòòrò lèmi, èmi máa ṣe ẹ nọ́mà, ó ti yẹ báyìí. À ń gbá ẹ sọ ń gbà yẹn, òun ṣe mo ti níyàwó, mo ti lọ́mọ tí mò ń fẹ́ ọmọ Jésù. Kò sọ́mọ Jésù kan bí kan, ó ti yẹ báyìí. Sórí nǹkan tẹ́mi máa sọ fún ẹ ní pé nǹkan tó sọ yìí, èmi ti wà pa pẹ̀lú ẹ̀. Sórí ọmọ ilẹ̀ tí mo wà lẹ́yìn ìjìnlẹ̀ fún ẹ, ọmọ ojú mi bí wàá gbọ́ nọ́mbà èmi ti arrange ẹ̀ fún ẹ, ó ti yẹ ẹ báyìí nísìnyí mo sọ pé o máa gbọ́ tèmi, o ṣe fàájì ẹ lọ jáyé orí ẹ lọ ṣé torí ẹ ló ṣe wá ń ṣe bí gíní ló gbọ́ tí èmi ṣe sọ fún ẹ pé kó o gbọ́ tí ló ṣe yàmàyàmà. Madam, come give this one. Michael Olúwakọ́láwọlé Àdìsá ó sọ báyìí fún mi nípò máa fọ̀ wọ́n mọ́lẹ̀ fún mi ó sọ báyìí fún mi nípò máa da ọmọ sí mi láyà èmi nìkan kí n máa tọ́jú àwọn ọmọ rẹ ó sọ báyìí fún mi.
ń bolẹ̀ tí ń bọ̀. Mo wá rí yín ni mà. Kí lẹ fẹ́ rí mi fún ṣé kò sí? No ma, but mọ́mì kí ló wá dé tẹ́ fi jókòó síbi? Ó yẹ kẹ́ wà nínú ilé kẹ́ máa relax. Mo wá gbatẹ́gùn lẹ́ńkùlé rẹ̀. Mo wá gbatẹ́gùn lẹ́ńkùlé. Ṣé kò sí? Kí lẹ fẹ́ rí mi? Sista Tórí. Ma. Ẹ dìde, kí ló dé? Mọ́mì mo ṣẹ̀yìn ni. Ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ mi? Lọ́jọ́ tí pásítọ̀ kú tí ẹ̀ fi wá. Àmọ́ ẹ wá lọ́jọ́ wéèkìpì ẹ̀ṣẹ̀ wo lẹ wá ṣẹ̀ mí? Owó wá ní ìkúlẹ̀. Ẹ dìde jàre ẹ dìde. Mọ́mì kì í ṣe yẹn mà. Ẹ̀ṣẹ̀ wo tún wà ní? Mọ́mì ẹ má bínú. Ẹ sọ̀rọ̀. Ìgbà tí pásítọ̀ wà láyé, èmi àti wọn a jọ ní relationship. Ọkọ mi, ìwọ àtọkọ mi, Torí kí ló sọ náà? Mi ò gbọ́dọ̀ tó sọ dáadáa tún sọ. Má bínú mọ́. Mo ní èmi àti pásítọ̀ a jọ wà ní relationship kan tó fàyè sílẹ̀. Torí ọlá, pẹ̀lú bí mo ṣe ń ṣe sí ẹ, pẹ̀lú bí mo ṣe mú ẹ, ìwọ àtọkọ mi Michael, níbo lẹ ti jọ rìn pàdé, kí ló ṣẹlẹ̀? Mọ́mì kì í ṣe yẹn nìkan mà, ó sì kú díẹ̀. Mo lóyún fún wọn gbà yẹn, mo sì padà ṣẹ́ oyún yẹn. Ẹ tún lóyún? Ó tún lóyún fún wọn? Torí ọlá? Torí ọlá? Ẹ má bínú mọ́. Bíbélì pé o. Bíbélì sọ pé ará ilé ẹni òun lọ̀tá ẹni. Torí ọlá, pẹ̀lú bí mo ṣe ń ṣe sí ẹ, tẹ́gbẹ́ tó bá wá sí bí bàbá máa máa gbé ẹ gẹ̀gẹ̀ ní, máa máa gbé ẹ gẹ̀gẹ̀ ní. Ṣé pé nǹkan tún wà láàrin wa àti ọkọ mi? Ìwà akọrin ní church tó gbìyànjú dẹ̀ mọ̀ pa akọrin ní ẹni church. Ìwọ tẹ́gbẹ́ tó bá ń kọrin ní church báyìí, gbogbo èèyàn á máa ṣubú ni. Ṣé pé o tún dára tó tó yìí? Ẹ̀rù ẹ tó bà. Mọ́mì ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mo wá tọrọ ìdáríjì yín ni mà. Ẹ dáríjì mi ẹ jọ̀ọ́ mà. Èmi kọ́ ló máa bẹ. Èwo lẹ̀bẹ̀ tó ń bẹ mi nígbà tí dáríjì ẹ̀. Tí mi bá dáríjì ẹ̀ sí ṣé ọ̀rọ̀ tó sọ ń sìn ló máa jẹ́ kọ́kọ́ mi jí padà. Òun kọ́ ló máa jì. Èmi ti dáríjì ẹ o. Mi ti dáríjì nǹkan tèmi kàn fẹ́ kó ṣe. Sórí wàá wá lọ sí church, wàá wá gbé máìkì, wàá wá tú gbogbo ọ̀rọ̀ tó wá sọ fún mi, wàá wá sọ nínú church. Ṣó ti gbọ́? Mo ti dáríjì ẹ o, ẹlẹ́dẹ̀ rí mi o. Ṣó ti gbọ́? Èmi gan mo ti pinnu pé Sunday tó ń bọ̀ yẹn pé màá lọ jẹ́wọ́ nínú church. Ẹ ṣé mọ̀. Olúwa ló ṣe. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé mọ̀. Ẹ ṣé mọ̀. Sista Torí ọlá. Kò mà séèyàn Ọlọ́run mọ́ o. Táǹtì bá gbé máìkì tẹ̀lé tó bá ń kọrin ní chọ́ọ̀chì. Ṣé pé òun àtọkọ mi tún jọ ń déètì ara wọn? Débi pọ́n tún ba débi oyún. Mi ti dáríjì ẹ o. Ọlọ́run. Olúwa ń bo ni Michael fẹ́ wà báyìí. Olúwa ṣàánú fún mi. Ẹ̀mí mọ́ ṣàánú fún mi. Fúrọ́dẹ́mọ́lá, wọ́n ní kọ́ máa ń pè ìwọlé ni. Ẹ kò ní ìjẹ́ máa wò rè máa. Mo fẹ́ sẹ́débì kan ni mo wá ní kí n fi opportunity yẹn kí n fi dọ́dọ̀ yín. Ok, bẹ́ẹ̀ ni. wẹ́ torí nǹkan tí mo ṣe pè yín náà ni pípé torí sísítà mi sísítà Toríọlá wípé ká tiẹ̀ yanjú ẹ̀ ní ètùbí ìnùbí kó àlàáfíà lè jọba nínú ìdílé yẹn padà.
nítorí ọlọ́run gan kò fọwọ́ sí ìkọ̀sílẹ̀ nítorí bẹ́ẹ̀ ni wípé ẹnikẹ́ni tí a bá ti sopọ̀ ká má ṣe yà wọ́n mọ́ ẹ bá ṣe. pásítọ̀ sá. kálí mo mọ̀ pé torí ọlá lẹ ṣe pè mí ni mi ì ní ẹ̀fà lọ́dọ̀ yín honestly. kí ló dé. pásítọ̀ sẹ́rí torí ọlá àbí whatever kò máa jẹ ẹ má wulẹ̀ sọ pàrọ̀ ṣóyè yín ẹ fi torí ọlá lẹ̀ kó máa bá tiẹ̀ lọ can you imagine kí torí ọlá kó máa bá senior pastor kó máa bá senior pastor ṣe ṣekúṣe ta ló mọ̀ bóyá ṣekúṣe tó bá senior pastor ṣe ló dé kí pastor kú. ẹjọ ẹ má mẹ́rin lọ bẹ̀rẹ̀ rárá. ẹ má jà fojú bẹ́ẹ̀ wò nítorí sista torí ọlá tẹ̀ ń wò yìí ọlọ́run ti dáríjì wọ́n nítorí pé ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó sì ti fi ayé rẹ̀ fún jésù padà ìgbà ìmọ̀ ni ọlọ́run ti fi ojú fò dá. pásítọ̀ tí ọlọ́run bá dáríjì torí ọlá èmi ò dáríjì ẹjọ́ máa lọ́nà ẹ̀. ènìyàn lẹ́rara náà ní ẹ̀yìn àti torí ọlá. pásítọ̀ ẹjọ́ ẹ jẹ́ kí èmi jẹ́ the first and the last time tẹ́ máa bá mi sọ̀rọ̀ nítorí torí ọlá ṣé gbọ́ pásítọ̀ ẹjọ́ ẹ má bínú. brọdẹ́mọ́lá so ti yá tán náà nìyẹn ṣé gbogbo bá a ṣe ń ṣe ìṣòkò gbá gbogbo eléyìí kò tó eléyìí náà wẹ́ ọlọ́run á gba gbogbo ògo. torí. pásítọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ sọ. ṣàlàfíà ni. dáadáa ni. àyẹ̀wò lẹ́ ń ṣe ń bí. pásítọ̀ mò ń lọ ni o. ibo lẹ́ ń lọ ń bẹ̀. mi ò tiẹ̀ mọ ibi tí mò ń lọ báyìí bọ́ mo ṣà ń lọ ni. pẹ̀lú ẹrù yín yìí. nígbà tí Démọ́lá lòun ò fẹ́ mi mọ́ kí n máa lọ nìyẹn náà mi ò lè dúró níbí mọ́. ẹ mì pé ọ̀nkú Démọ́lá bùrọ̀ Démọ́lá ló gbẹ́rù yín síta báyìí tán tí yín síta. èmi náà. wà lágbára o kò sí nǹkan tẹ̀ ń dúró ṣe ń bì báyìí pàtí ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká máa lọ. mo ń dúró de báìkì ní má wọrí báìkì máa wá gbé. no you can't just wait here you just ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká máa lọ. pásítọ̀ ẹ máa lọ tí yín máa lọ ẹ filẹ̀ báìkì ń bọ̀ wá gbé mi nísìnyí. ẹ kàn lè dúró sí báyìí mi ò lè máa kọjá kí n máa sọ pé mi ò rí yín. ẹ má ṣe ìyọnu pásítọ̀. ọ̀yà ẹ má bọ̀ ẹ má bọ̀. ẹ jẹ́ kí n máa lọ. kí lẹ ní ìfẹ́ máa fi yín sílẹ̀ bẹ́ẹ̀. kí mo tún máa dúró ṣe níbi ẹbí lẹ̀. náà máa bọ̀. ọ̀yà ẹ máa bọ̀ ẹ wá wọlé. pásítọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀.
ẹ jókòó. ẹ pẹ̀lẹ́. pásítọ̀ ìfilẹ̀ kí n máa lọ ń tèmi. ẹ jẹ́ kí n máa lọ. no madam ṣe rí ẹ jẹ́ ká jọ délé ọ̀dọ̀ mi so tá a bá délé ọ̀dọ̀ mi sì máa bá yín sọ̀rọ̀ máa bọ́kọ yín sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa gba gbogbo ẹ̀ ló máa níyànjú the Lord will take control ẹ jẹ́ ká máa lọ ilé ọ̀dọ̀ mi. ok o. ẹ jẹ́ ká máa lọ. máyẹ̀ lóyè ọba máyẹ̀ lóyè lọ́tún ọba máyẹ̀ lóyè lọ́sì Your Royal Highness àṣé ibi téèyàn bá ní ìdè tó bá máa jábọ́ náà ibẹ̀ náà ló máa tẹ́ dé èmi náà mo wá di ẹni tó fi ń ṣe yẹ̀yẹ́ káàkiri èmi ọba máyẹ̀ lóyè mo wá di ẹni tí gbogbo ènìyàn fi ń ṣe yẹ̀yẹ́ káàkiri gbogbo ìlú ẹwù tójú kòkòrò sún mi dé máyẹ̀ lóyè èmi tí gbogbo aráàlú ń rí tí wọ́n ń wárí fún tí wọ́n ń bọ̀wọ̀ fún tẹ́lẹ̀ mo wá di ẹni tí ó ń kọjá tí wọ́n fọwọ́ tọ́ra wọn tí wọ́n yín múlé lórí àmọ́ o kàkà kílẹ̀ kú ilẹ̀ ó ṣá àwọn olóyè tí ni wọ́n fẹ́ wá lé mi kúrò láàfin tán bá tiẹ̀ wá ó kú lé mi náà ibo mo fẹ́ lọ bàbá dènà bàbá bọ́ kù mí lẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe ṣe. It's not easy. tó bá ṣe é ṣe kì í sì táyé wá òun ó tún yàn o. máyẹ̀ lóye kí ló dé ṣó ẹ fi ronú para ẹni eléyìí tí wàá máa ronú wọ́n sọ fún ẹ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìrònú kọ́ o rí pé mò ń sọ fún ẹ pé Jésù ní ọ̀nà òtítọ́ àti ìyè wo agbára òkùnkùn kan kò lè borí agbára ìmọ́lẹ̀ o wo gbogbo àwọn tó gbẹ́kẹ̀lé àwọn ará gidigba ṣé gbogbo wọn kọ́ ni Líjíónì tó ti padà nù torí ìdí èyí àbúrò gbọ́ǹkan tí mò ń sọ fún ẹ o Jésù gangan ní ọ̀nà òtítọ́ àti ìyè olú lè yọ ẹ́ kúrò nínú gbogbo ìṣòro tó kóra ẹ sí ó ṣe tíráì Jésù gbogbo ìkólọ tó bìlí kò ti kó lọ yẹ ọlọ́mọ abá ìdá padà wá. máyẹ̀ lóye èmi ní Líjíónì bẹ́ẹ̀ni mo ti wí fún ọ níjọ́sí mo ní bá a bá dá ogún ọdún dandan ni kó ogún ọdún pé bá a bá dá ìgbà ó kò bá a bá dá oṣù àkù kan ọjọ́ tí ajá bá fojú pàdé ẹkùn ọjọ́ náà ni ó fẹ́ jẹ̀wẹ̀ òní gangan mo ráyé mọ́ ó pàdé àwọn bàbá ńlá rẹ lájúlé ọlọ́ọ̀nì èmi Líjíónì mo wí bẹ́ẹ̀ ni. dúró tani wọn náà. èmi ni Líjíónì ẹ̀mí tí ń gbé lára mi pọ̀ òní ni máyẹ̀ lóye òkú èmi mo wí bẹ́ẹ̀ tó wọ́n ti di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó ti dàgùtàn jẹmọ̀jẹmọ̀ bẹ́ẹ̀ ni. irọ́ ló pa ìwọ ni Líjíónì ìwọ ló ń pa kúkúrú tó ń pa gígùn ìwọ ló ń pa ọmọ àbúrò mi kí ló dé ẹ̀jẹ̀ wo ló ṣe kí ló ṣe fún ẹ. wọ̀mí akíndánidání òmùgọ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ń pariwo lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọkàn mi ìwọ ni mo bá wá pàdé ara rẹ mọ́ òní ló ń pàdé àwọn bàbá náà lájúlé ọ̀run èmi Líjíónì mo wí bẹ́ẹ̀. wọ́n irọ́ ló pa àwọn akíyókù bí kò ṣe yí ẹ̀. ọkọ̀ wa